On the run. Won't you sorry, everything for your life. Èrò àti dọ́lọ́lá ni wọ́n ń tà ọ́. On the run. Why can't you wait for your time? Ẹ̀yin ọmọdé wọ̀nyí. Wọ́n fẹ́ wá bùkátì o, wọ́n fẹ́ máa bùkà wọn. Ohun àwa mi ò tọ́ o, wọ́n ti fi gọ̀gọ̀ fà o. Wọ́n ti gbàgbé pé what goes around comes around. On the run, on the run, on the run. Orí eré náà wà. Ọ̀rọ̀ owó kan pa lóòótọ́, ṣùgbọ́n tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ o. Wọ́n má jẹ́ kí gbogbo wa rìn papọ̀, má jẹ́ àrífẹ́, wọ́n gbàbẹ̀rẹ̀, má tẹ̀lé mi o, má tẹ̀lé mi o. Máa lọ gbé mi wá, máa kí ẹ sọ máa, ókè mo bọ̀ mọ̀. Ẹgbẹ́ mi, ayé mi, ó ti dẹ̀rù bá dùn, ó ti dẹ̀rù àwọn kiri bẹ́ẹ̀ wo wájú. Èmi ni wọ́n á wọ́n lọ wájú. Àmì tó wọ́n mi jọ. Èmi wo wájú lọ. Àmì tó mi kọ́ mi lọ. Èmi tó mi kọ́ mi lọ. Owó dà. Oya, oya, nǹkan mo bọ́. Oya, nǹkan mo bọ́. Ẹlẹ́sọ yẹ, kò sí wàhálà. 50,000 naira ni. 50,000 naira. What goes around comes around. On the run, on the run, on the run. Orí eré náà wà. Ọ̀rọ̀ owó kan pa lóòótọ́, ṣùgbọ́n tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ o. Bó bá lè jèrè iṣẹ́. Ìgbìyànjú ló ń ṣàtọkùn ọ̀la láyé bí gbogbo owó kọ́. All right. I'm in America now. Yes. Má jà pẹ̀lú mi. Ẹ̀yọ̀ tún má dramatize fún mi. Ó tètè sọ fún mi pé ọ̀dọ̀ ẹrù dẹ̀ gbé. Àbí kì í má jà. Mo jẹ́ bí bàbá àbí yẹ. Can you see me? Mo rí ẹ. Kí ló wá Can ṣe? you? You know, aláìgbọràn ni ẹ́. Ṣé tán? Òun àbẹ̀ ìwọ́rùn bá wí. Aláìgbọràn ni ẹ́. Ní àbóhùn àwọn méjèèjì ló sọ. Kí la ṣe o tó àgbọ̀ràn? Wọ́n ní kí ẹ má fọba jẹ. Ẹ̀yin lè fẹ́ fọba jẹ. Ọba yín. Ìlú fọ́jọ́ méjì. Padà! Ìfẹ́ wa ṣe kí ni? Májà ṣé òyọnu? Sọ pé lẹ́yìn òkè yẹn, àwọn sọkúsọ. Àwọn sọkúsọ tó máa ń sọ kiri yẹn. Ó gbọ́ tó sọ yìí, Lúkòsì. Ó ní ká bá fi ọba jẹ. Kò ní pé ọjọ́ méje tó máa fi ṣe kí ni? Tó máa ṣe kí ni? Ó máa fi ṣe kí yẹn. Tó máa fi kú. Ká bá bàbá jẹ. Májà ó yá máa lọ. Àfi kí wọ́n nẹ̀tẹ̀ mi. Sórí gbogbo. Ní sùúrù òde dẹ́rù bà mí. Gbogbo kátikàti yóò ń sọ yìí. Ó yẹ kó padà. Can you see me? Ẹ wo táwọn ọmọ ìdálẹ̀. Can you? Májà, wo bí? Ó máa kú. Tó lè kú. Kò lè kú lọ́yẹ́ ni. Ìrọ̀lẹ́ pa kò lè kú. Lọ́jọ́ méje, ó máa kú. Kò lè kú. Báyìí tó ṣe ń tì mí síwájú kí láìkí ẹ o.
ìjà ni ó yá máa lọ májà máa lọ. ó yá àwọn ọmọ yìí náà ẹ wá ti gẹ̀ẹ́tì. Lukosi wá máa lọ. Wá máa lọ Lukosi. Ó dé mi lẹ́rọ̀ ọ̀nà nǹkan lọ bí ti báyìí sí. Màá ti gẹ̀ẹ́tì yẹn o ṣé bí lọ fẹ́ sùn. Lukosi wá máa lọ. Wá máa lọ. Wàá mọ bó máa ṣe yọjú ààrẹ ẹjọ́ Why yọjú ààrẹ can't you wait for your time? Ẹ̀yin ọmọdé ẹ parí ẹ̀ sọ. wọ́n fẹ́ wá bọ̀ láti ẹ̀ o. Tá a bá kọ bá jẹ́ kò ní pẹ́ tó máa fi kú. Ìwọ má jà ní ọ̀dà àwọn àkànṣe sọ̀rọ̀ ẹ̀. Ohun àwa mi ò sọ òòrùn wọ́n ti fi gọ̀gọ̀ bá o. Mo ti gbàgbé pé wọ́n tó ṣọ́ra kọjá. Bá a wí àmàkú. Bá a wí ọ̀run là ń lọ. Ká fọ́ gbogbo ọ̀nà. Wọ́n láwọn ò wọlé pé kẹsà jáde síta. Láàbẹ̀ wá jẹ́ nínú ilé. Ìyá Amájà, àwa náà kì í. Tẹ́tẹ́ ẹ̀ wọlé, tẹ́tẹ́ wá dúró níta gbangba. Ní ilé kan tá a fẹ́ wọ̀, a ní ká wá sọ ká sọ bí náà. Ṣé rí ẹjọ́ Májà láwa fi sùn? Bẹ́ẹ̀ni, tó bá ń rí ìran tó rí sí gbogbo ọmọdé tó rí ságbà, kó má rí sáwọ olóyè débi tó má rí sínú ìlú wa yìí o. Bẹ́ẹ̀ni, kó má rí sí wa o. Nígbà tí Májà bá ń sọ yí pé tí a bá fọba mi ìjẹ́nu ìlú yìí, kò ní tó jọ́, kò ní tó sù, ọba yẹn á tún kú. Kí ló dé? Ìyá Májà àbẹ̀kan pè ẹ́ kó bá tàsìkò wàá jà wàá fọhùn síta. Bẹ́ẹ̀ni. Àbúgbọ́ tí ó rí ìríkúrí Májà ń rí ó ti pọ̀ jù kó ń pé òun rí kéèyàn bá tiẹ̀ rí ó gbọ́dọ̀ mọ̀ kó rí kó dẹ̀ kó má wò tiẹ̀. Iṣẹ́ òun sọ oríṣiríṣi àgbáyé kò kẹ́hùn sọ̀rọ̀ wa á kẹta sáré o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin olóyè, ẹ bá dẹ̀ má ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́. Ẹ bá má ṣe báyìí. Gbogbo wa pátá la mọ̀ wípé ọlọ́dẹ orí mi Májà. Ẹ wá fi ìbú ara fi ń bò mí. Tí Májà bá sọ nǹkan kan tó lòun rí, kó yẹ kẹ́ ẹ gbà gbọ́. Ẹ tún wá fẹ́ bá mi sọ ọ̀rọ̀ tó báyìí ẹ wá dúró níta gbàgbọ́. Wọ́n lè ti ọba nílé tí ọba ló kó èèyàn ló jẹ́ bẹ́ẹ̀. Bí ìgbà tẹ́jọ́ fi mí ṣe léyà nílé, ìyá Sùnbọ̀ ó lè wà ń bẹ̀ ń wò mí níran. Ṣé yẹ kó pẹ̀lú wọn ṣe fẹ́lẹ̀ tí wọ́n ṣe fún mi yìí? Ìyá Májà sọ̀rọ̀ ibi tí èèyàn ò sí Ọlọ́run wà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ òde ní bó ṣe rí bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ yẹn o. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ rárá. Ṣé bọ́mọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí? Ọmọ yín, ọmọ mi ni. Ọmọ tèmi, ọmọ yín náà ni. Amúgbà táwọn olóyè sọ pé wọ́n fẹ́ sọ. Mo wá ní ọ̀dà jẹ́ kájọ débẹ̀. Ó má dàbí pé wọ́n máa tún sọ ju nǹkan tí wọ́n fẹ́ wá sọ yìí lọ. Tó dé lọ jẹ́ kájọ débí báyìí. Gbogbo àlọ́mọ bí ìlú ìṣe jẹ́. Àwọn iléeṣẹ́ ńláńlá bí iléeṣẹ́ ọ̀dà bí iléeṣẹ́ rédíò gbogbo èlò tó wà nínú ìlú wa yìí. Ó ní àpọ̀lé òsì fún ìlú tí ò nọ́ba. Ó ní aṣetorí ẹ̀ wá bíbá. Àbí ṣé mi ì sọ fún yín? Gbogbo tó ń sọ yẹn kò bá wa. Bó o bá lè sọ tọrọ àwa ti sọ tiwa. Bọ́mọ ẹ sọ̀rọ̀ a máa fi ọba yìí jẹ nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Kọ́ bá bọ̀ bá jẹ kọ́ bá kú ìwọ náà wàá tẹ̀lé. Bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ nìyẹn. Wo àwa ń lọ ìyálóde tó o bá lọ wọ́dẹ ló mọ̀. Máa padà wá sí ọ̀dọ̀. Ṣé thank you ṣé mo dúpẹ́. Bàbá olóyè. Adéoyè ọmọọba kí ló wá dé tójú ẹ nígbà kí ló ṣẹlẹ̀. Ẹ wo bàbá olóyè ẹ̀yin náà mọ̀ pé ọgbà tí ò bá nígi lẹ́yìn wíwó ló ń wó. Bẹ́ẹ̀ ni máa wó ni. Gbogbo ẹ̀ ò yé mi mọ́. Adéoyè báwo ni o ṣe ní yí ẹ ọmọọba jẹ́ kó yí ẹ fọkàn balẹ̀ níbo o ti kówó fún mi gbogbo àwọn ibi tó yẹ kí n ṣètò owó ìkódé láàrin àwọn olóyè tó kù nípa ọ̀rọ̀ ẹ òun náà ni mo ti ń bá lọ. Ó dàgbà owó ìwà ńlẹ̀ tí n bá nílò owó màá ti pè ẹ́ ṣé wíwọ̀n epo ni àbí ta ìrówó rà. Adéoyè mo ti sọ̀rọ̀ ẹ lójú àwọn olóyè tó fọkàn balẹ̀ dídùn lọ́sàn máa so.
ẹ fi ń dá mi lójú pé kí n máa yan fàǹdà bí ọba ń sìn. ṣe má tán ẹ àwọn olóyè anípàdé kan rọ̀lẹ́ àtúnípàdé lọ́la mo mọ̀ pé tí n bá máa pè é báyìí kábíyèsí ni màá ṣe fún ẹ dé oyè. lóòótọ́. bó ṣe jẹ́ nìyẹn ṣe má tán ẹ kó lè mọ̀ kó dá mi lójú ni ó ti jọba àdúrà yìí ṣe bí èmi ni kí n máa yan fàǹdà lọ láàrin ìlú. kò ṣe é wù fọkànbalẹ̀ ó ṣe jẹ́ nìyẹn dé oyè. ẹ ṣe fọkànbalẹ̀ mo ti jọba. ṣó ti gbọ́. mo ti jọba. ebe mi ní. ẹ̀wọ̀ ẹ wo fóònù ká. màá tún rí bó ṣe jẹ́ nìyẹn fọkànbalẹ̀ o ṣùgbọ́n adéoyè fọkànbalẹ̀ ó jẹ́ o. mo ti gbàgbé pé what goes around comes around. Ondira orí eré náà wà. Ọ̀rọ̀ owó kan pa ló tọ́ ṣùgbọ́n tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ o mo bá lè jèrè iṣẹ́. bọ́tà kí n tó fara mi wá bẹ́ẹ̀ ń bẹ̀ yẹn. ó lè gbé mi rí àbí can you see me ó jẹ́ jáde ń sìn. má fi wàdùwàdù ọ̀la kó lè jẹ́ láì wá ọ̀la o. mo fẹ́ sáré lọ. ọmọ wo ló sọkò tí ọmọ náà bá jáde kò ní sẹ́rùn ìwọ mo wá ju ẹyẹ lójú ẹ àbí mo jẹ aláǹgbá. ọ̀rẹ́ mi kan ni mo tó kọjá bí ilẹ̀ fẹ́ kí ẹ tó lé wa bọ̀ kó gbóhùn mi ni mo ṣe fòkò pé. ó fòkò pé mo jọ ẹyẹ àbí mo jọ aláǹgbá. sára ọ̀rẹ́ mi ni mo fẹ́ pé kò ṣe má fi sàdájẹ́ tó. ẹ ti ń sọkò ládùúgbò o ò ní sọ mí mọ́. èmi tọ́ ọ bá ṣe àyìnlẹ̀ ká ara pa ọbẹ̀ wọn. ṣé mo jọ méke ni. mo dájú ẹ má bínú sábì ò mọ́. bọ́dà tọ́ ọ bá ọ̀sẹ̀ gbọ́ pọ̀ sójú ọ̀nà ni o. bọ́dà sí. tọ́ ọ bá gbìyànjú àti sá ara ọ̀pọ̀. ẹ má bínú sá mi ò ẹ̀yin kọ́ mo fẹ́ ju òkò fún ọ̀rẹ́ mi ni mo. ọ̀rẹ́ rẹ lọ sọ lóko. ọ̀rẹ́ mi ni mo fẹ́ ju lóko mo fẹ́ fi òkò yẹn pé nítorí mi ìfẹ́ sọ̀rọ̀ tó rẹ́ni tó ń lé wa. o ò ní sọ̀kò mi mọ́. dádì ẹjọ́ ẹ má ṣe pé. tí ẹ bá fi ṣe òkò rán bí ọmọ sọkòlù yàn o ò ní sọ mí mọ́. dádì ẹ má bínú sá mi o. etí mi jù ọ lọ àti wá àtàwọn ọ̀rẹ́ tẹ́ ń gbìyànjú àti sọ mí lóko ẹ rí ti wo fún mi. ẹ̀yin dádì ẹ̀yin kan sá dẹ́nu bínú dádì. ọ̀dà ẹ má. what goes around comes around. dádì níbo ló náà gbà lọ báyìí. bóyè. Ondira orí eré náà wà. bóyè. ọ̀rọ̀ owó kan pa ló tọ́ ṣùgbọ́n tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ o mo bá lè jèrè iṣẹ́. ìgbìyànjú ló ń ṣàtọkùn ọ̀la láyé bí tògbówó kọ́. má fi wàdùwàdù kó lè jẹ́ láì wá ọ̀la o. kí ẹ̀ yóò fọkàn jà kí ni gbogbo eléyìí náà tó bá lẹ̀ tó fẹ́ pè wá ti pè mí látọ̀ nǹkan máa ti wà wí ẹ̀ náà fún un bọ̀ ó fẹ́ pa mí. nǹkan tó ń ṣe kó ṣọ́ra sórí gbogbo ariwo tó pa ẹ̀ kọ́ ni nǹkan tó wà lẹ́yìn. kí ló tún wà lẹ́yìn. kọ́mí ti ṣẹlẹ̀ How? wo bóyè ariwo tó ń pa ẹ̀kọ́ ni ó máa tọ́nà tó wà lẹ̀ èmi tún ti dákún ọ̀ràn tó wà lẹ́tẹ̀lẹ́ o. How? bàbá kan ni o jọ ṣe sọ. ọ̀tọ̀ lọ́rọ̀ wèrè tí wèrè yẹn ti lọ mú ti wàrà kò sí sórí ọ̀tọ̀ lọ́rọ̀ wèrè tó ń léwa kiri nǹkan míì ti wà ń bẹ̀ o. kí ló ṣe bàbá calm down. nígbà tí wèrè ń léwa tí mo sá síbí báyìí mo dẹ̀ hide ẹ̀kọ́ náà mo á gbọ́ kódà pé wèrè yẹn ti lọ. pàtó dẹ̀ àti mo dẹ̀ pé kí n yọjú mo rí ẹ̀ bọ̀ mo á rò pé tí bá ní pé kí n pè ẹ́ kó má lọ di pé wèrè yẹn sì tún lè lọ gbọ́ or something mo ṣe ní òkè jẹ́ ọ̀rá mú òkò kí n jùlù ẹ̀ àti sọ wá gbọ́ pé òkò báyìí wàá fẹ́ wo direction tó ti ju òkò wàá dẹ̀ rí mi pé mi ni pé kí n má fohùn pẹ́ o àṣẹ bàbá kan wà bẹ́ẹ̀ bí ṣe lọ ju òkò bàbá yẹn nìyẹn
babaláwo ni wọ́n mo dẹ̀ bẹ̀ wọ́n mo dẹ̀ tí ọ̀la ṣàlàyé fún pé bàbá o nǹkan báyìí bàbá yẹn ò gbọ́ ṣe ló bẹ̀rẹ̀ sí ṣépè tó bẹ̀rẹ̀ sí ṣe lékè. Babaláwo ló ju òkúta bà. Yes. No. The situation should be lesser. Kọ́tì dé máa ń ní pé bóyá ju òkúta yẹn ẹ̀tọ́ ẹ̀ lọ síbẹ̀ kó dẹ̀ bẹ́ẹ̀. Of course I did. Ó bẹ̀. Mo bẹ̀ wọ́n. Bàbá yẹn ní kí pẹ́pẹ́sẹ́ òun ò ní gbọ́ ṣe ló tún fẹ́ pèlè tó sọ wípé pẹ́pẹ́sẹ́ nǹkan tó ṣe wá òun tún máa fi kún nǹkan tó ṣe wá kí ní kókó bẹ̀rẹ̀ owó tẹ̀ ti sú mi mo ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí í ṣépè fáfá àwọn ọmọ wọn ní láì ṣe mi. Ó ti sú èmi o. Ó ti sú èmi gbogbo wàhálà yìí ti pọ̀ jù bóyá kí n kókó end everything kí n para mi. Ó bẹ̀rẹ̀. Mílíọ̀nù tẹ́ àti ìpaná ọkọ̀ ìmí ìtú ti wọlé. Ṣé sùúrù jàre gbogbo tiẹ̀ ò tẹ̀ ju kò sáyé máa ronú irrationally para ibi tí báwo. Aláyé calm down now. Ṣé ìwọ mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ni? Ẹ̀mí tó dẹ̀ bẹ̀rẹ̀ àjọ máa parí ẹ̀ náà ni. Ó nígbà tí wá sá láàrin náà ìbẹ̀rẹ̀ kọ́ ló ń ṣe o. Guy, make I no change am for you. Pé kí ló ṣẹlẹ̀? No ọ̀rọ̀ ṣíwó ló ń sọ. Pé Ṣé no be your fault? No be you cause am. How? Kò ń ṣe jẹ́jẹ́ lájókòó tó bí ká lọ ṣògùn owó ni. Àtẹ̀sẹ̀ kan bodò òní ìfà ó ń bá mi sọ̀rọ̀ pé ẹjọ́ bẹ̀rẹ̀ wèrè kan kẹjọ parí ìbẹ̀rẹ̀ oṣù oníṣẹ́ kò fẹ́ ta fún níṣẹ́ kò fẹ́ ta fẹ́yìn tẹ́ iṣẹ́ papọ̀ ni. Kò ń jẹ́jẹ́ lájókòó tó ní pé káwá ṣe ni àbí kò ń ṣe ìwọ náà ló fi ọ̀rọ̀ ẹnu òṣìṣẹ́ ló fi bá the first plan jẹ́ ọ̀rọ̀ tó yẹ kó sọ níbi tí kò yẹ kó sọ tó lọ sọ. Jẹ́ wèrè kúnlẹ̀ ẹ̀ náà the second plan òun náà torí obìnrin ọmọ abáka ọmọ Ìgbò yẹn òun náà ó bẹ everything jẹ́ ẹ wá bá mi sọ rubbish first plan ẹ ti bàjẹ́ second plan ẹ ti bàjẹ́. Wo má pariwo lé mi o. Má pariwo lé mi má dẹ̀ halẹ̀ mọ́ káyọ̀dé mi. Ṣé o ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn òní láti pariwo lé mi lórí? Ó ń sọ̀rọ̀, ó ń ṣe fọláfọlọ́, ó ń ṣe folofala. Látàárọ̀ pé ẹnìkan bá ta alákọ̀ọ́kọ́ jẹ́, ẹnìkan ló bá tẹ́lẹ̀, ìwọ kọ́. Kí ni mo ṣe? Plan ẹlẹ́kẹta ta ló bàjẹ́. Ìwọ kọ́ ni kò ń ṣe mistake ni. Ṣé kò obvious pé mistake ni mo ṣe? Àwa yẹn la ṣe deliberately. Yes. Wọ́n bí jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ẹ. Gbogbo nǹkan tó ń sọ lẹ́nu yìí kò sọ̀rọ̀ ń bẹ̀. Farabalẹ̀. Ìwọ tó ń sọ̀rọ̀ ń sìn pé báyìí lọ́rọ̀ rí, báyìí kásà báyìí káwòdì. Don't you know that gbogbo nǹkan tí mò ń sọ sílẹ̀ yìí it's because of us. Tó bá ná owó yẹn tó ń fún girlfriend ẹ ṣé mi ló fẹ́ fún ni? Kò ṣé mi ló fẹ́ fún náà o dẹ̀ fẹ́ máa wò? Kúlẹ̀. Kí ni wèrè lè fi tirẹ̀ lùbọ̀? Bó ló tirẹ̀ lùbọ̀? Sọ́rọ̀ ẹ̀ kí lè fẹ́? Sọ́rọ̀ ẹ̀ náà tó wà lẹ́nu. Ẹ wò ó nà. Ẹ wá fi mí sílẹ̀ pẹ̀lú wèrè májà olórí burúkú yẹn. Bàbá kẹ́lẹ́ pẹ̀lú wèrè ń gbọ́ lè lùbọ̀ gbàdá rẹ̀. Kíbi tí mo ti sáré lọ ni mo ti kọlu ọ̀mìnlélùbọ̀ kan tó ti jẹ̀rì bọ́ sínú ẹ̀. Ó ti dá ojú ẹ̀ dáadáa ó ti fẹ́ wọnú àìsàn ẹ̀. Wo bí wàhálà míì tuntun ṣẹlẹ̀ o. Wàhálà o, kí ló ṣẹlẹ̀? Èyí tó tún wá ṣẹlẹ̀ igun wọn hype ju èyí tó ń lé wa kiri o. Kí ló ṣẹlẹ̀? Daniel ni o. Tó bá rí ojú ẹ̀ ń sì wá rí pé ó dàbí ìgbà tó rú tó dàgbẹ́ rẹ́ ara rẹ̀ ọ̀rọ̀ tó dá. Babaláwo kan ló ju òkòlù mi ìmọ̀ nǹkan tó sọ sí babaláwo tó fi ju òkòlù bàbá. Arọ ni máa jà burúkú ni máa yẹn. Sori àti wèrè yẹn ni mo sá sí ibà. Then later mo ṣàìtò. Ìdọ̀bí àbí ìgbèrè yẹn ṣì wà lára ọ̀hún. Ìdẹ̀ lókè kí wọ́n ra ju òkò at least tó bá rí pé ó kò bá òun. A fẹ́ look to direction tó kò ti bà á dẹ̀ rí mi. Pé kí n fòkò pé ni àṣà bàbá yẹn ló ó ti wà ń bẹ̀ báyìí ló kó lọ bá. Mo dẹ̀ tíra láti bẹ̀ wọ́n títí sọ́kọ̀ bẹ̀rẹ̀ sí ń ṣépè ni. Ó fẹ́ ju òkòlù ẹyẹ babaláwo. Òun mo fẹ́ ju òkòlù jàre àbí kò lọ ju òkòlù ẹyẹ babaláwo ni. Irú ọ̀ràn wo tún lélẹ́yìí báyìí sìn? So o máa béèrè pé irú ọ̀ràn wo lélẹ́ kí ni solution ni wọ́n pe èmi ní ẹyẹ. Ṣé inú ọ̀rọ̀ tó sọ sí ọ sọ fún ẹ pé mi lẹ́yẹ babaláwo? Inú àbí kí la fẹ́ ṣe é sìn? Kí la fẹ́ ṣe é sìn? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èrò tèmi solution ni pé ká lọ bẹ̀. Ṣé bí ẹni tó bá mú ilé ẹ̀ la máa lọ bẹ̀ báwo la ṣe fẹ́ locate ẹ̀? Àti bó sọ ń sìn pé àrò kí ló pe bàbá yẹn náà pé wọ́n popular. Ṣé àdé má béèrè? Ṣèbóun ló jókòó ó yẹ kó mọ bí bàbá yẹn ṣe lọ náà. Ṣé mi dá ọmọ ní direction ọ̀nà bí tó gba ilé bọ̀ ṣé mo dá ọmọ ní? Ṣé ẹ gbàgbé gbogbo nǹkan tá à ń sákìlì professor ṣé ẹ kọjọ́ mẹ́ta ló fún wa. Ẹ ti kíkà tẹ̀lé kátí lákàbà yẹn tó wà dìmọ̀ fún nǹkan. kò lè a máa bẹ́ẹ̀ ni kí ni gangan ó lè tẹ́wọ́ pẹ́ bí obìnrin ó máa bẹ́ẹ̀ ni ìwọ ló tọ̀ kó yá bọ́ síwájú wọ́n á jẹ́ kó bọ́ síwájú. Ó bá lè jèrè iṣẹ́. ìbílẹ̀ mi ò ṣe máa jòkúta ṣẹ́ yẹ lèmi náà ni. Ẹnu sọ̀jọ́ rí. Ìgbìyànjú ló ń ṣàtọkùn ọ̀la láyé bí ìdògbòwò kan. Má fi wàdíwàdí wọlé. Kó lè jẹ́ láyé ọ̀la o. Mo sọ fún un. Babaláwo ló wọ́n ṣé mo wà lọ́kọ̀ ṣé wọ́n fún mi sọ wípé nígbà tí sọ
Was I on that post? Nígbà tó ń ju ọ̀. Sọ fún náà, ọkọ̀ máa sọ̀rọ̀. Òun náà ló ṣe ìdàgbé lórí pẹ̀lẹ́. Sáré owó wájú. Olùṣọ́ olùkọ́ wa lọ sí ìgbà. Ẹ má bínú jàre àǹtí. Ẹ jọ̀ọ́ à ń wá àwọn dádì kan báyìí ni wọ́n kó ìlẹ̀kẹ̀ sọ́rùn báyìí. Wọ́n múra bí wo ṣe tún máa pẹpẹ sọ ẹ wo sisters bàbá kan là ń wá babaláwo ni wọ́n. Babaláwo. Wọ́n wà ń kàrà báyìí wọ́n filẹ̀kẹ̀ sọ́rùn wọ́n lo fìlà. Mo ti géètì yín. Ṣé rò pé àjà ni ọmọ gbòrógọ́ là wá á ti mọ bẹ́ẹ̀ máa ń ṣe àmọ́ bó ṣe ń lọ ẹ lè rí wa lò àbí kì í ṣe bẹ́ẹ̀ kò ṣe kọ́tẹ́ wá nìyẹn ẹni tẹ́ máa lò lè ń wà. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ṣọ̀rọ̀ pa fẹ́ lóye o àwa ò ṣe ritualist o ṣó ti yé yín a kò fẹ́ kẹ́ ẹ júwe ilé bàbá yẹn fún wa. Ẹ jọ̀ọ́ a kàn ń wáyàn ni. Kí ló kàn wá pẹ̀lú ilé bàbá tẹ́ wá àmọ́ pa ẹni tẹ́ wá ọ̀rẹ́ mi ẹni orí yọ òdìlé tó bá ṣe. Lọ́jà máa lọ jàre. Kí ló ń ṣàwọn ilé ó máa ṣe. Ẹ wo mi lọ́mọ o. Mi lọ́mọ ó ti sú mi. Tọ́ba sọ pé àlọ́mọ ọ̀nà tó ti wà lẹ̀ nǹkan ṣé kọ́rọ̀ máa gun ní ọ̀nà ká máa dọ́rùn. Bàbá yẹn láti ń wá kiri látàárọ̀ náà ṣáà ti rí bàbá yẹn náà. Ẹ̀jẹ̀ kàtí láti wá sí. Suggestion tèmi lélẹ̀ èyí tó ń sọ pé o máa dúró ò lè dúró. Tẹ́ bá wo àwọn ọmọbìnrin yẹn bọ́n ṣe ń lọ yẹn ó jọ pọ́n mọ ibi tí bàbá yẹn wọ̀ ó dàbọ̀ fẹ́ lọ fẹjọ́ sùn pé àwọn kan wá wọn so definitely tá bá trail wọn ibi tó bá yà sí nílé bàbá yẹn wọ̀. O ká máa dé àwọn ọlọ́mọlúwà àbí bọ́bọ́ yìí ò ṣe ní sẹ́ǹsì báyìí. Ó ná pọlọ ní àwọn táwọn dádúró tó pariwo káwá máa ní kidnappers ní wá náà. Ó dà ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká máa lọ bóyá ká sì rìn síwájú báyìí máa rí bàbá yẹn. But in the first place kí ló mú ẹ sọ pé òun ju òkúta ṣé mo jọ ẹyẹ lójú ẹ tó wọn máa ju òkúta lò. Báwo lè ń sọ̀rọ̀ báyìí mo sọ fún ẹ pé mo mọ̀ bóyá wèrè yẹn ṣì wà around. Ẹ jẹ́ kó mọ̀ bó ṣe ní kí òkúta pé àbí ṣé ó yẹ kó tún máa blame mi ní kò sí point. wàhálà ẹ jẹ́ máa lọ ẹ kẹ́ máa lọ báyìí lé mi lọ. máa lọ báyìí náà báyìí láti ń bọ̀ látàrọ̀ ṣé bẹ́ẹ̀ yìí lẹ sọ́nsìn pé kí ẹ má máa fi òkúta wà ti trail wọn bọ̀ ká máa lọ́n ti wà ní bóyá ká máa. báyìí lé mi máa. Ó dà ní ọ̀. Ẹ jẹ́ ká lọ. Wọ́n dẹ̀ ló fà torí mi mọ rí wèrè tí wọ́n gbọ́n rí. Ó lè ṣe ń sọ̀kù. Ó sọ fún ẹ pé màá pe Mọ̀rúfù lórí fóònù. Ó Ìjà wá wo parí iná iṣẹ́. dáa? Bẹ́ẹ̀ ṣe ń wo iná ló dáa, mo tiẹ̀ láìkí. Eléyìí kan ló di kejì àbí kẹta. Ìyá má jà sọ́lá. Kí ni mo ṣe fún ẹ gangan? Kí lẹ̀ṣẹ̀ mi? Ìfọ̀hún fọ́lọ́hùn. Kí ló dé tó jẹ́ pé ogún ẹni méjì ẹni nìkan lè fẹ́ dàyà tì? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Eléyìí ní kejì. Ẹ jẹ́ kémi náà kọ kí n tiẹ̀ mọ́ mi dání kí n sọ pé wá wo ilé tọ́lá ń jogún fún mi rẹ̀ látara bàbá yín o. Ìyá Sùnbọ̀. Mo ń dáhùn. Owó ètò òsọ̀ yìí. Ẹ kò lè yé yín. Ṣé ọkọ ẹ ò ṣàlàyé fún ẹ? Pé kí ni yẹn? Wípé nígbà tí bàbá wà láyé, ìyẹn bàbá ọkọ wa, ó ti yànnà náà, ó ti fún oníkálukú ní ogún ìtì. Pé jẹ́ kémi gbọ́ràn. Báwo dé bàbá tán á bá rọ̀bà? Èmi dẹ̀ ti bá rọ̀bà. Òun náà ń pè ní bàbá àtàn. Ọkọ mi dìdì sọ fún mi. Ó dìdì sọ fún mi pé ogún tí bàbá àwọn fi ilẹ̀ fáwọn méjèèjì, ọkọ yín nìkan ṣo ló wà lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ ní títí tó fi kú wípé kò fóun ní tòun. Ẹ fogún ológun lẹ̀. Ìyá Sùnbọ̀. Mo dáhùn. Wọ́n ti pé ilé ló bá mi. Mi ò jiyàn. Ìyálé ni mo jẹ́ fún ẹ. Kò ṣeé ṣe kó o mọ ìtàn inú ìdílé ayé tó lẹ̀ jù. Èmi bá bàbá ọkọ wà ní wọ́n ló bá. Èmi bí ni bàbá tó mo bá rọ̀bà. Àwọn Yorùbá dè ní àròbá ni gan-an oní bàbá tó. Torí pé mo gbọ́ òun mo ṣe wá. Kò sí wàhálà. Amọ̀ṣẹ́rí gbogbo ìtẹ́ ẹ̀ sọ yẹn, àmọ́ ní kò máa rẹ́rán. Ẹ wojú mi dáadáa. Ìyá Májà àbí kí náà ti ń pè ìyá Májà Sọ́lá. Ẹ wojú mi dáadáa. Ẹ torí pé mo kéré sí yín àbí. Ẹ wá fẹ́ yàn mí jẹ. Mi ò lè gbà fún yín. Mi ò ní gbà fún yín láyéláyé. Ẹ gbogbo lórí ṣe ń kọrin ni. Ẹ máa jẹ́ kẹ́ máa pẹ́ kẹ́ mọ́ tìyín ló máa dà. Ẹ máa jẹ́ kẹ́ máa. Ǹlẹ́ o, Májà Sọ́lá. Ọjọ́ gbà yẹ ẹ sọ̀rọ̀. Ìbá sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́. Èmi ò ní gbà fún yín o. Gbòó. Eégún lẹ rí. Màrìwò ń bọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ máa jẹ́. Májà. Májà. Irú aláwọ̀ ni Ìyá Sùnbọ̀. Ṣé Ìyá Sùnbọ̀
ó lè jó òun lórí amájà níwé ni. Ṣó yẹ kí àsọ̀bọ̀ lè ṣe yẹn? Kí ló fẹ́ ni mo ṣe fún un tó tó bẹ́ẹ̀ tó fi máa fọmọ nà mí lẹ́gbàá? Àwọn àlá mi kì í lálà kó máa ṣe. Àwọn lọ ṣàánú mi, gbogbo ibikíbi tí ìdààmú ẹ̀ ti dé wá, gbogbo ibikíbi tí ìdààmú ẹ̀ ti wá, Ọlọ́run farayẹ hàn wọ́n. Ọlọ́run ṣàánú mi, ṣíjú àánú ẹ̀ wò mí lórí ọ̀rọ̀ májà yẹn. Ibikíbi tó wù kí ìdààmú ẹ̀ ti wá, Ọlọ́run farayẹ hàn wọ́n. Ọlọ́run farayẹ hàn, jẹ́wọ́ ara rẹ̀. Ọlọ́run ṣàánú mi, ṣàánú mi. Kábíyèsí, 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 àdúgbò, kábíyèsí, mo dára, kábíyèsí mi kan mọ pààyè, kábíyèsí lẹ́sùjọba lọ́la, kábíyèsí ọba lọ́la ti kú, ará àdúgbò. Ẹ dákun wẹ̀. Kí lẹ̀ wọ́n bí? Tí yín ti ta. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ bá fi ifá bẹ̀ mí wò ní gbọ́. Tẹ́ ẹ bá fi Olódùmarè bẹ̀ mí wò ní gbà. Èmi ni wọ́n pa yín. Èmi. Ṣé wọ́n jó alágbá lójú yín ni àbí wọ́n jó àlégbà? Ẹ sọ mí lóko láwùjẹ. Ṣé àdáríjì wà ẹjọ́ sí Ọlọ́run ẹjọ́? Ẹ wo wíwá tẹ wá yìí, yo ajá tó forí kò gún ọ lọ mọ́. N bá wọlé tí mo bá yín lórí ìdúró báyìí, ṣàpọ̀n náà lóde nínú ìpá. Bàbá ìjọ torí Ọlọ́run má tilẹ̀ yín lè gbà wá bàbá ìjọ. Ẹ sì dúró, ẹ sáfẹ̀ kún túláàsì lónìí, èmi náà pa yín. Ṣé ẹlẹ́yin méjèèjì tí ń bá pa yín, ọmọ tí ni wọ́n jó yín rè yìí. Bí pé ẹ bá pógun ẹ lè kún àdó ìdámọ̀. Kò sáà bá lọ, ikú lọ pa wá ní. Tábà kúkú kú síbí, Ọlọ́run tẹ̀ wá lọ́wọ́. Ẹ lè kú bí bẹ́ẹ̀ bá kú àyàn ajá ni ó jòkú yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ dọ̀rùn nù. Dáàdì ẹ wò kékeré. Ó ti ké bóyá ọ̀rọ̀ yìí kọ̀ dàbí ẹni tó dọ́rọ̀ mọ́ràn nìyẹn. Ṣé inú ìṣòro kan la wà tẹ́lẹ̀? Èyí ló bá wa bẹ̀. Bàbá, ẹ dákun. Bàbá ẹ wò wá. Ṣé ẹ bá wọn tán ni? Bàbá, ojú ní rojú ìṣàánú bàbá, ẹ dákun. Ìṣòro ìṣòro kan la wà tẹ́lẹ̀, àṣẹ máa bọ́ bẹ́ẹ̀ ni. Tí yín bá tó kún wáyé. Tí wọ́n ti bá wa ní ẹjọ́. Ẹjọ́ torí Ọlọ́run bàbá. Àgbà tí òbí inú lọmọ ẹ̀ ń pọ̀ ẹjọ́ ẹ̀ dà á pọ̀ mọ́ fẹ́ ṣàánú wájú orí pọ̀. Ẹ máa ṣiṣẹ́ yín lọ. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ẹ bàbá ẹ ká wọlé. Ẹ tẹ̀lé mi. Ẹ máa ṣe tí ẹ máa ṣe. Èmi ni mo ní kí wọ́n lọ rè pé ìwọ wá, ìwọ tó jẹ́ kẹta àwọn yìí. Torí bí ọba sí tàgírí àwọn olówó, bẹ́ẹ̀ bá jọ pé báyìí, kojú àlà òní tán. Ọmọ pé mo ní mo rí àmì kan lára tiẹ̀
tí n bá kọ̀ tí mo bá lé ọ dànù tó ọ lọ èmi mọ̀ pé ó tó padà wá mi rí bẹ́ẹ̀ ni bá a bá domi sórí abọ́ náà wá mo mọ̀ pé ó padà wá mi rí ìkànnù kí lẹ bá débi tẹ́ ẹ ti ń wá wèrè kí tẹ́ ẹ fi lọ rèé ṣèèṣì jùkọlù mi. bàbá ṣe ọ̀rọ̀ ńlá lẹ bèrè yẹn o ṣe rí àwa mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀ ń wò yìí jẹ́jẹ́ báyìí ní sọ̀lọ̀ dúró tàǹtọ̀ wa ara wa bọ̀nú ẹ̀ ó padà wá di pé ohun ọwọ́ wa ò tó àwa padà fi gọ̀ǹgọ̀ fà wálẹ̀ lé ara wa lórí. ẹsẹ̀ wa kúrò àwọn ipò yẹn. àwọn pípù yẹn kà wọ́n jẹ́ pé àti jẹta ni mo ti ń pè wọ́n switch off ní fóònù wọn kan. wọ́n làwọn èèyàn wá ṣe máa ń ṣe báyẹn wọ́n dẹ̀ fẹ́ sọ̀rọ̀ àná di bá mi kò jùmọ̀ tó mọ́ òkè lọ́kábọ̀ ó wá di nǹkan tó wá di púpọ̀ tí wọ́n imagine last 3 days tẹ́ ẹ bá tiẹ̀ ẹ máa jẹ́ kó yé wọn. Kẹ bá gbé ẹsẹ̀ bẹ́ẹ̀ àìlẹ́lá ẹ máa pa ẹ́. ẹ fẹ́ sálọ. no ilé yẹn gbé iṣẹ́ kọ́ ọ̀fẹ́ ọkọ̀ ilé ìjẹ́fọ́ ṣé mo jogún ẹ̀ náà bàbá ńlá mi kí èmi tún bẹ́ẹ̀ sí gbòòrò rẹ̀ ọmọ mi ní sẹ́mi náà kẹ́ máa jogún ẹ̀ náà mi kẹ́ ẹ̀ jẹ́ owó ilé kẹ́ ẹ̀ gbé kọ́nàkọ́nà kí wọ́n débẹ̀ kó fẹ́ fọkàn sá lọ. no ó ń sọ fún apójú fẹ́ràn aṣọ tá a sá. yes. dadi ẹ má bínú sá ṣe rí nǹkan tó yẹ ni pé kò yẹ kó bóyá a intentional máa yẹ fún yín ní owó yẹn but the thing is àwọn tá à ń bá ṣiṣẹ́ wọ́n jẹ wá lówó so a dẹ̀ tíṣà láti disturb wọn títí táwọn náà tètè sanwó yẹn òun ló fa delay bọ́sẹ̀ ibẹ̀ ṣe wá nísìn a máa lọ sọ́dọ̀ wọn a máa mount pressure lé wọn lórí tá bá ti fún wọn ní much pressure tó bá ti sanwó wa fún wa a máa fẹ́yìn náà lówó. exactly ẹ má bínú sá. òótọ́ ní nǹkan tó sọ yẹn dáàdi ẹ má bínú àwọn tó jẹ wá lówó nù ìwọ ẹ̀ mọ̀ kan ẹ̀ kàn fún wa ní 1 week. 1 week. dáàdi ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú kò sọ bẹ́ẹ̀ o wá nígbà tí ń bolo ti fẹ́ kú ní ọ̀sẹ̀ kan. ok dáàdi ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má bínú my bad ẹ bá wa fi 1 week sí kó jẹ́ 2 weeks a máa san the next 2 weeks. dadi ẹ sà ó mean ọ̀sẹ̀ mẹ́ta ẹ bá fi ọ̀sẹ̀ mẹ́ta kù. ẹ bá fi ọ̀sẹ̀ mẹ́ta. ẹ má bínú sà dáàdi wọn ò mọ nǹkan tó ń sọ ni èmi ni kẹ́ ẹ gbọ́ ẹ pàjọ́ ẹ̀dẹ̀ oṣù kan. wẹ́ẹ̀ máa rírọ̀ wọ pápá ẹ̀ olú jìbìtì rú ọ wa dédé fún gbé tí wọn tí kò ń gbé tí wọn ní ti ẹ yàwèrè tó máa lé o èmi yàwèrè gan o mi gbádùn o ó máa sanwó ẹ by fire by force. láti bẹ̀ tẹ̀ ní sùúrù ṣé òpójú lásán mo fi tẹ̀lé wọn wá bí ni èmi náà ti kìlọ̀ fún yín pé tẹ bá máa fún àwọn èèyàn nílé kẹ máa wo irú àwọn tẹ máa fún lé ṣé irú àwọn tó ń darí pọ́n àbáwọn tó tẹ̀lé àbáwọn tó kọ̀ ohun tó ń wú tàn ní nǹkan kan lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo ti kọjú sí yín padà ẹ̀yin mo ń bá wí ẹ jọ̀ọ́ èmi ń lọ school wọn ò dẹ̀ tí ì sanwó school mi ẹ̀bẹ̀ mo wá bẹ̀yìn mi ìwà bá yín jà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ sanwó ẹ jọ̀ọ́ ṣẹ́ ti gbọ́. ṣẹ́gbẹ́ wọn sọ ẹ̀ turu owó school rẹ̀ gógó rẹ̀ jẹ́ kí n wá ẹ jẹ́ kí n tọ̀tọ̀ ọ̀rọ̀ wọn ẹ o ẹ wojú mi dáadáa o wọ́n mọ̀ mí ládùúgbò o wèrè lérúlu wèrè o kí n bá padà àbẹ níyàn ọ̀sẹ̀ méjì kẹ́ ẹ bá kówó lé mi. bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa rephrase statement ẹ kúkú pàjọ́ ẹ̀dẹ̀ sóṣù kan ẹ jọ̀ọ́. wọ́n ti ń sinmi ṣá àwọn ṣègbè sọ̀rọ̀ wọ́n ṣiṣẹ́ náà ti lé wọn ni àwọn ẹ̀mí ṣẹ́jọ́ tẹ̀lé ẹ̀ bá àwọn ìyá wèrè ni báyọ̀ ẹ bá kọ́ lé ni ẹgbẹ́ mi sọ o irú mi sọ ṣé òun yá wèrè o kí n bá padà àná ọ̀sẹ̀ méjì kí n bá rí owó lé mi gbà kí n bá bẹ́ẹ̀ sí kẹ́rù wọn ta if I take it ó kókó wà ní o bush. ẹ má bínú dáàdi ẹ má bínú má bínú. ṣé àwa lọmọ wíníwíní sọ̀rọ̀ sí wa ni ẹ ti sẹgbẹ́ lásán ìyá mi. kí ló bá mọ bóyá ń ṣe mí ṣe ló ń ṣe mí bí kí n mú òun fúnra ẹ kí n fi lu bàbá yẹn síta. kí n fi lu bàbá yẹn kó lè ju ẹrù wá síta lẹ́nu. àtẹ gan wàhálà àtẹ o. bọ ẹ̀yin méjèèjì ẹ fọ́ ni o ibo lẹ ti fẹ́ ká rówó lọ́sẹ̀ méjì tẹ̀ kàn ń sọ̀tọ̀ kí sọ tó wù yìí. Daniel gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ti sú èmi o kò sígbà tá à ní padà lọ ṣe nǹkan tí bọ̀bọ̀ ní ká ṣe o. ẹ nà ó ìgbà wo la fẹ́ bá gbogbo nǹkan báyìí dà. ká lọ ṣògùn owó. ẹ nà ó. àmì ti sọ fún mi bá yín ṣe o ṣé mọ̀ pé èṣù tó bá fún ní lẹ́dí yóò máa gbòdìdì lọ́wọ́ yìí. ọ̀gbẹ́ni gbàgbé just count me out I'm not interested. gbàgbé adìyẹ gbàgbé èṣù kò sí àná ìdòwú. but still ẹ jẹ́ ká máa gbàdúrà kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe náà. ìgbà wo Daniel ìgbà wo la fẹ́ dúró dà ìgbà wo la fẹ́ gbàdúrà tẹ́lẹ̀ ni. ẹ ṣe o ẹ count me out. think about it now. I'm not interested. bàbá bọ̀ ìsọ̀rọ̀ kó I'm not interested. You guys should count me out. o máa ṣe. bí wọn tẹ tí màá gbé.
kí ni ló gbà máa sọ́lẹ̀ o dáadáa rí. ọ̀gá ẹni sùúrù náà 2K lẹ fún mi náà. ẹ ló lè fẹ́ gbà iye tọ́ka fún mi nìyẹn mi ò lówó mi o ṣé kí wọ́n fowó mi di ni. ẹ dẹ̀ máa sọ̀rọ̀ bí kìí bóyá ṣe la wá tọwọ́ lọ́wọ́ yín náà. ṣé àṣìṣe ló yẹ kí wọ́n fọ́. ó ti tó ìwọ ọmọ ìlẹ́yẹ pé búrẹ́dì méjì ni wọ́n máa kó ṣáìdì ni ẹ ló kó wò. bẹ́ẹ̀kì máa bẹ̀rẹ̀ lọ ṣiṣẹ́ ń bẹ̀ bá ṣiṣẹ́ nígbà ìmọ̀ ẹgbẹ́. ló ń ṣe àwọn ọba àníkò táyà. láti wá gbowó yìí o láti wá gbowó yìí o. irú ní gbogbo eléyìí náà. àwọn ọmọ ẹsẹ kéde fún fọtà ọtí òtún wa gẹ́gẹ́. ẹ wá ṣiṣẹ́ látàrí lọ. ẹ wá ní arúgbó kọmọ yẹ o ní arúgbó kọmọ yẹ arúgbó kọmọ yẹ bá. ẹ wo ọ̀gá máa bẹ́ ogun fúláwà tó wà nínú stọọ yẹn o. Ọlọ́run ṣeré lẹ máa pè é. ṣé mi ní lọ fún second option báyìí. option wo. Zabula! Welcome to the Shaolin Temple. Kí lẹ fẹ́ kí èmi jà kí n ṣe fún yín. Sir, ṣe rí àwa mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ mọ́ àwa ọmọ ni òṣì. In fact, tí nǹkan míì bá wà lẹ́yìn òṣì, àwa ló yẹ kán lọ fún. Bàbá ojú ń bọ̀ wá gan. Ọ̀rọ̀ wa dàbí ìgbà pé àwa rí ilé ayé bí ìgbà pé ayé ti sórí kodò táwọn èèyàn náà ń jábọ́ tó túmọ̀ sí pé àgẹ́tì ara wa mọ́. Ẹ wo bẹ́ ṣe ń wò wá yìí iṣẹ́ painting là ń ṣe o, a máa ń kunlé ni. A dẹ̀ ń ṣiṣẹ́ gan. In fact, a kunlé títí àtúnkùn mọ́ṣúárì àkùnbẹ́rì. But tá bá máa ṣe tán owó kékeré lọ́ máa ń fún wa. Ìyẹn ló ṣokùnfà tí ò fi sówó lọ́wọ́ wa. Ó ti sú wa la fi débi báyìí. Ẹ wo òótọ́ ní nǹkan tó sọ ń sìn níbi tó lè dé kódà mi ò lè tọwọ́ bá kó báyìí kì í fún gẹ́fẹ́ mi lówó. Ẹ má fi àkókò mi ṣòfò àní kí lẹ fẹ́ kébi Professor Jamiu kì í ṣe fún yín ẹgbẹ́ mi délẹ̀. Bàbá afẹ́ṣòfò owó. In one word ẹ fẹ́ ṣòfò owó. Zabula ògbọ́n kan tí wọ́n sọ ògbọ́n kan tó sọ ọ̀nà ọ̀fẹ́ ṣòfò owó. Okay, the Bluetooth device is connected successfully. Okay. Ẹ dúpẹ́ lọ́wọ́ òrìṣà Zabula nítorí wípé ó ti pèsè ọ̀nà mẹ́ta fún yín, ó wá ṣẹ́kù fún yín, kẹmú kan, àìmú kan yín, ó léwu, ṣùgbọ́n ní báyìí, ẹ fi mọ̀ ṣọ̀kan, ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ kí n mọ̀, ẹ bá ti ṣetán. A ti ṣetán. Ṣó dá yín lójú torí wípé ọmọdé kò gbọdọ̀ tẹsẹ̀ bomi tó kó máa kíkò tútù. Ìwọ̀n tẹ bá bẹ̀rẹ̀, you must finish it. A ti ṣetán. Ẹ ti ṣetán. Okay. Zabula! Gbémilẹ̀. Zabula! Okay. Wọ́n ti gbé wá. Ọ̀nà àkọ́kọ́ rèé o ti Zabula fún ìrìn. Má pèsè nǹkan tẹ́ máa jẹ fún. Nígbà tí ẹ bá jẹ tán, ìgbọ̀nsẹ̀ àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ ṣe, ẹ máa tọ́jú ẹ̀ fún wákàtí kan gbáko. Ìgbọ̀nsẹ̀ yìí lẹ máa wá jẹ pẹ̀lú èyíkéyìí oúnjẹ tó bá wù yín. Ṣùgbọ́n o, ẹ gbọ́dọ̀ jẹ́ kí ojú yín korò nígbà tí ẹ bá ń jẹ nítorí wípé tójú yín bá korò ó léwu. Ẹ má bínú o tí bá máa gbọ́ yín dáadáa ẹ bí pé ìgbẹ́ àbí ká jẹ ìgbẹ́ bíi ti báwo á lè jẹgbẹ́ òun náà. Wọ́n sọ náà o ti mú Zabula ń bínú Zabula. Ok sir, ẹ jẹ́ ká gbọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn. Ọ̀nà kejì rẹ o. Ok, disconnect. Ọ̀nà kejì rẹ o. Ẹ máa gbẹ́bọ̀ lọ sórí ìta mẹ́ta. Ẹ gbọ́ kàkà tí ń kàlùkù láyà. Ẹ máa gbé lọ síbi tí Zabula bá ti sọ fún mi. Ṣùgbọ́n a máa dán yín wò. Tẹ bá ti débẹ̀. Ẹ má bẹ́ẹ̀ gẹ́ni sọ̀rọ̀ torí tẹ bá ṣe bẹ́ẹ̀. Ó léwu nǹkan tó wà lẹ́yìn ọ̀fà. Ó jò ti lọ. Sorry, you guys just count me out. Mi ò ṣe mọ́. Mi ò ní interest. Bọ́bọ̀ máa gbá ìtì ẹ̀ kí ló ṣe ẹ̀ náà.
Zebula! Bro, ó dà pé bẹ́ẹ̀ ṣe ń pè yẹn ló jẹ́ kó máa sound so difficult létí. Ká gbọ́ ẹlẹ́kẹta náà. Ṣé ẹ má bínú prof, ẹ má bínú. Nǹkan ṣe ẹ o. Kí ló ṣe? Kí ni problem wọ́n sọ lákọ̀ọ́kọ́? Kò ní no, ọtún sọ ẹlẹ́kìjọ ní kan pé tán bá sọ kẹta wà tún rí rí. Dúró. Ṣé ìwọ fẹ́ jẹ́ ìgbẹ́ àti? Zebula! Ẹ má bínú jà ká gbọ́ kẹta. Rárá, ẹ ò lè gbọ́ kẹta. Torí wípé ẹ gbọ́dọ̀ mú ìkan nínú méjèèjì tí mo kọ́kọ́ sọ fún yẹn. Ṣé èmi lè máa lọ? Ó gbẹ́gbẹ́ mi sọ̀tọ̀. Kí ló ṣe jáde náà? Máa bá ẹ̀ tí ẹ o. Ẹ mọ̀ kan. Kí ló ṣe ẹ̀ náà? Ìkejì. A máa mú ẹlẹ́kejì yẹn. Bọ́ ẹ jẹ́ ká gbọ́ kẹta náà. Ẹ lè gbọ́ ní báyìí. Èmi fúnra mi máa pèsè ẹbọ káńká tí ń ka Gólàyà fún yín. Ẹ máa wá gbé ní ọ̀sán gbogbo nígbà tí òòrùn bá ń kọ́ adarí. Ṣé ìdáìsì ṣe òkè? Ó dá mi lójú pé ò lè ṣoríire mọ́. Torí wípé step tó lọ́rùn jù òun ni mo ti fún ìyẹn. Ẹ ò dé wá sí. Ẹ wá pàdánù ẹ̀. Mo dẹ̀ ti sọ fún yín wípé nǹkan tẹ́ bá bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ parí ẹ̀. Ẹ̀yin fáyín ẹ gbọ́dọ̀ parí ẹ̀. Ẹ kúrò nílé. Torí wípé ẹ máa tálíkà. Jòkútélé ṣọ́ọ̀ṣì lọ. Professor, ẹ má bínú sí wa. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ló jẹ́ fún àgọ́ because ó wà ká ti ṣe tax yẹn successfully káàánú ti bẹ̀rẹ̀ sí lówó ká ti bẹ̀rẹ̀ sí fẹ́lá but ó kọ́ wà unfortunate ni pé ìwà àgọ́ wa ló jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ fine I accept blame yẹn akọ̀ǹbẹ̀yìn ni pé whatever way tẹ́ bá lè gbà láti fi help wa out of this messy situation. Irọ́ ẹ má bínú sá. Ìwà òmùgọ̀ ti wà kọ́. Eléyìí ló gọ̀. Eléyìí ló gọ̀ gan. Ṣé ìsúnjì ẹ? Ṣẹ̀bẹ̀ jẹ́ kí n sọ pé kó òrìṣà ó parí jẹ lóye. Prof, ẹ má bínú. Ẹ má kó pa wá jẹ lóye. Òótọ́ ni wípé èmi ni mo cause gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Bọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ kàn ṣàánú wa, ẹ help wa, please. Ok, ọ̀nà kan ṣe tó wà ní. Òun ni pé kẹ́ ṣe tálákọ̀ọ́kọ́ tí mo kọ́ sọ fún yín. Ìgbẹ́. Bẹ́ẹ̀. Why can't you wait for your time? Ẹ̀yin ọmọdé wọ̀nyí. Wo má bàa yé mi jẹ́ nbí tadé yìí o. Má bàa yé mi jẹ́ nbí tadé. Ó yá rẹ́rìn. Rẹ́rìn. Mo like sí tí wọ́n fi panu dé gbé mi wò. Fanta nínú gbogbo Fanta ni ó tiẹ̀ ná pọlọ. Can you see me? Má ṣe kọ̀ọ̀kan bẹ́ẹ̀, má ṣe ní tinú. Kí ló fẹ́? Má lọ. Gbèsè ó ti dànù. Jọ má ṣe bẹ́ẹ̀. Go. Yé, mamu. Kí ló ń sọ? Ẹmu. Can you see me? No. Ọmọbìnrin jọ torí Ọlọ́run àpèrè tẹ̀ ní báyìí jọ. Mọ́mí. Ìyàlẹ́rẹ́ gbádùn òwe. Wo sẹ́yìn kò ní ẹbí lọ. Ẹ jẹ́ àlọ́dọ̀. Wá. Yé, ó ti mú lọ. Eyín gẹ̀. Wà á ti fi sáà sọ̀bọ̀ ikú bá wa, wà á ti fi sáà kò ní. Ẹnu rẹ̀ ẹ̀ ọ́ jẹ́ gbígbẹ̀ tèmi lọ́wọ́. Kò ní àwọn. Kí ló ló ń ti gbígbẹ̀ tèmi? Ẹ jọ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá wa, tèmi ti bá mi. Ẹ wọ̀ ọ́ bàbá yá. Ilé tẹ̀lé, já lọ, tẹ̀lé wọ́n. Kí ló ṣe? Tẹ̀ sáré sọ́ọ̀tún sósì.
ṣe fẹ́ ṣẹ̀rù bà òrìṣà Zabula ni. ẹ wo wa ọ̀rọ̀ Zabula kan lè yé yìí o tó wà lẹ́yìn wàhálà gidi kí ló pé wàhálà gidi ti wà níbi tá a dúró sí yìí ẹ wo ibi tẹ́ ti sọ pé ká wá ìgbọ̀nsẹ̀ lọ àti ṣe á dẹ̀ ní ká máa jẹ ìgbọ̀nsẹ̀ yìí lọ pẹ̀lú nǹkan tẹ́ fún wa ṣàdédé ni wèrè olórí ọmọbìnrin yẹn dẹ̀ dé ó lè yàdá tiwa tí ìbá ń ṣe pé àwa gan lose guide ni wèrè yà ti ṣá wa ó ti gba nǹkan tẹ́ ní pé ká lò táwa ká lò tá bá jẹ ìgbọ̀nsẹ̀ náà. ẹ ò lè ṣe yín mọ́ ó já mi lójú. ìrànlọ́wọ́ yín la ní ìdẹ́ yìí máa ṣépè fún wa mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ just help us out help wa. ok ọ̀nà àbáyọ kan tó tún wà rẹ̀ kí n tó lè sọ fún yín ẹ máa need láti wá wèrè yìí lọ ẹ máa gbà nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ wá. ẹ tún wá gbọ́ ọjọ́ mẹ́ta lẹ́ni tí ẹ ò bá lè gbà wá ẹ máa já wèrè. ṣẹ́rí kọ̀tẹ́ kò ní síta jẹ́jẹ́ ni mo jókòó ṣẹ́rí kọ̀tẹ́ ṣíṣílẹ̀ gbogbo ìgbò stop ṣe máa sún èjì mi sí. gbogbo nǹkan tá à ń kó ẹsẹ̀ mi ì láìkẹ́ wo it's okay ẹ má wọrí ṣebí ká ti mú wèrè wá tá a bá ti gbà lọ́wọ́ ẹ̀ ká máa bọ̀ bíbá bẹ́ẹ̀ máa mú wèrè yìí. ẹ ní nǹkan ta lè fún wa ta lè fi gbà lọ́wọ́ ẹ̀ bóyá bí tí mo fi àbọ̀. ó dùn mí fún yín ó kàn jẹ́ pé mi ò mọ èyí tó jẹ́ gbajúmọ̀ lóyún torí mi ò lè picture bí wèrè yín ṣe máa gbajúmọ̀ torí wípé ọmọ ọmọ ẹni east west south. nọ́ọ̀tì nǹkan ṣé máa mọ ní nọ́ọ̀tì náà. orí àdá tó mú dání la ṣe sá ṣọ́ obìnrin yẹn ó lè dá fèsì wájú. ok ẹ ṣé o fẹ́ kí a kú ni wọ́n ní àlè sóríire mọ́. èso tí fún wa ní oúnjẹ ìdíyẹ ló ti ń béèrè nǹkan tó jù. bọ́dá èṣù já lọ a máa mú I will lead. wọ́n máa fèsì pẹ̀lú àdá tó wà lọ́wọ́ ẹ̀. ipò lè má dáadáa ń tà wá. ipò táwọn wá yẹn já lọ. ọjọ́ mẹ́ta yín ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí ẹ má lọ. ẹ dẹ̀ ní àgùnbánirọ̀ ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti sìn ó ìlú ẹ dẹ̀ ti ṣetán. má ṣe má jà. ẹ̀yin ọmọ mi ojú ọgbẹ́ egbò òun lẹ tún fẹ́ tì kí bọ̀ yìí. ṣe rí ọ̀rọ̀ májà tẹ̀torí ẹ̀ wá gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀tù nítòótọ́ èmi ni mo bí. ẹ ṣe máa bàbá yín àdàlẹ́ wa nǹkan tí mo kọ fẹ́ béèrè ni pé bí májà ṣe jẹ́ gbajúgbajà tó ládùúgbò káàkiri kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ tó fi ya wèrè because nǹkan táwa gbọ́ ni wípé kì í ṣe báyìí lẹ ṣe bí. mi ò bí ọmọ mi bẹ́ẹ̀ o mi ò bí bẹ́ẹ̀ ẹ rí bí ẹ̀yin náà ṣe dé tẹ́lẹ̀ ti parí àǹsìn lólu agùnbánirọ̀ náà lọmọ tèmi náà bó ṣe dé náà bó dẹ̀ ṣe dé ìrìn àjò kékeré kan ló rìn lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí bàbá ẹ̀ ìgbà tó padà dé látọ̀dọ̀ wọn ló wá ṣe àwọn àlàyé kan fún mi mo tójú ẹ̀ rí náà. sábìsì ò easy o seriously kò easy rárá mo wish kẹ́ wà ń bẹ̀ ẹ máa pity mi. olówó orí mi àdùnní orí gbogbo tó bá yẹ kéèyàn ṣe èèyàn ṣe náà ni gbogbo tójú wọn máa ń rí ní sáfíìsì náà ní tiẹ̀ rí yẹn ṣé bí wọ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó lọ láyọ̀ ó bọ̀ láyọ̀ wọn ò fòkú ẹ̀ ránṣẹ́ sí mi mo dúpẹ́ fọlọ́run ọba. torí lélẹ̀ tó wá ṣe tán tó sì ń tàn ìbáyìí ṣe dáadáa ní lọ́run bá mi wá ti ní iṣẹ́ bá wà tọ́jú mi ọkàn mi náà wá balẹ̀ máa tọ́jú yín màá ní iṣẹ́ ọkọ mi. láì mọ mi mo rí lè mí sí i. àwa náà mí sí ẹ. màámi ẹ ti tún bẹ̀rẹ̀ o ẹ ṣe máa lo àwa fẹ́yìn nìkan. àìrọ̀ kì í ṣe èmi nìkan. ṣòrí bẹ́ẹ̀ mi ṣe mí sí ẹ tí mò ń jẹ́ ọ̀rẹ́ lẹ́nu gbogbo gbà bẹ́ẹ̀ ni ìyá sùpọ̀ mí sí ẹ bẹ́ẹ̀ ni bàbá rẹ. ẹ wo màámi ẹ wo gbogbo bí tẹ fẹ́ máa mọ́rọ̀ lọ mi láìkí ẹ
mo ti máa ń sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì láìkí ìyá Sùnbọ̀ rárá. Ẹ̀yin ò rí bọ́n ṣe máa ń ṣe ni wọ́n máa ń ṣe bí àjẹ́. Káì sọ bẹ́ẹ̀ mọ́ o ṣé wọ́n dájẹ́ mọ́ ni mo bá jẹ́ ṣe rí mo mọ̀ wípé ìyá Sùnbọ̀ àtẹ̀mí ìyàwó la jẹ́ nínú ilé tìyálé tìyàwó ni wá bàbá ẹ̀ àti bàbá Sùnbọ̀ tó jọ́kọ tiẹ̀ ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n nígbà táwọn méjèèjì dẹ̀ ti fi kú ṣàgbà wọn àwa méjèèjì náà á máa múra wa nìkan ni gbogbo bàbá yìí ló dẹ̀ máa ń béèrè ẹ̀ a máa béèrè pé ọkọ mi ń kọ́ ṣé ń gbúrò ẹ̀rọ máa ní àwọn ń gbúrò àá máa gbúrò ayọ̀ àwọn náà àjẹ́ àjẹrẹ wọn ó nífẹ̀ẹ́ kí ni ó ṣe máa sọ pé ìwọ fẹ́ràn ó ṣe bí àjẹ́ má jẹ́ kẹ́ni kankan gbọ́ lẹ́nu ìlú òkú dáhùn ṣòro ilé ìtọ́wájú ìbàdàn ìparẹ́ ìbàdàn ìlú ìpàdọ̀là lọ́yọ̀ ojú sí. ọ̀rọ̀ owó kan parọ́ já ṣùgbọ́n tó ń dá má ronú sí i. máa lè jèrè iṣẹ́. ìgbìyànjú ló ń ṣàtọkùn ọ̀la láyé bí ìṣòro owó kan. báwo ni sáfìsì. Màá dúpẹ́ o. ìgbàlú ló wá dé. Àná ni mo dé ìgbà tí má dé fi dé yẹn ó ti rẹ̀ mí. Ọmọ iṣẹ́ ní kí n dégbé lẹ́nu náà. Ó ṣe mo dúpẹ́. Báwo ni bísínẹ́sì? Ayé mọ àyè wọn ò dá nǹkan lọ́kọ̀. Sùnbọ̀ náà kọ́ mà. Ọ̀hún náà wà nílẹ̀. Sùnbọ̀! Ṣé mo ní kó gbé mi wọ́n fẹ́ gbọ́n ẹ ni? Sùnbọ̀ bá ti dàgbà kẹ́. Kí lẹ wá mú wá fún mi báyìí? Kọ́ tí mo mú wá fún mi, a máa máa ríra àwọn máa wọ̀. Mo láìkì irun yín. Mú mi ẹ̀. Mú mi 50 náà tún ní kẹ́ fún mi kọ́. Lọ́nà, ṣé nítorí 50 naira ló ṣe ń ju ẹsẹ̀ mọ́lẹ̀? Nígbà tó fẹ́ gba tànà ṣó ń ké ni? Àbí nígbà tó fẹ́ gba tìjẹta ó fò sókè ni? Ó dàbí pé ò serious. Kó ẹ kó bíbẹ̀ yẹn. Àmọ́ mi. Ọkọ mi. Wá ń bíbà. Wọ́n náà ti bàjẹ́ jù. Ṣé bó ṣe ń gbowó lọ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn? Ó sú mi o. Máa béèrè lọ́wọ́ ẹ o. Ní sùúrù. Ilé ẹ̀kọ́ ni nǹkan tí mo fẹ́ fún ẹ. You get bẹ́ẹ̀. Àǹtí mi, ẹ ṣé. Ó ti gẹ̀ ọ́. Ó ti bàjẹ́ jù. Ó bàjẹ́ gan. Ó bàjẹ́ ó ṣe jàre. Máa èmi ti fẹ́ máa. Ó jẹ́ kí àbúrò ẹ ṣe oúnjẹ fún ẹ. Ẹ máa wò ó, ẹ máa ṣe. Ó ṣe ọkọ mi. Màá ti máa dé bí ìbàdàn. Ẹ ṣe mọ̀. Ó ṣe. Májàsọ́lá. Sùúrù mo ń bọ̀. Ló wá yọ 1,000. Mo lórí ibú lọmọ yìí. 1,000 naira. Ẹ ti yé mi. ìgbìyànjú ló ń ṣàtọkùn ọ̀la láyé bí ìṣòro owó kan. má fi wàdíwàdí wọlé kó lè jẹ́ Ìbọ́lọ́dà. Mo fẹ́ jáde ni. Ẹ wò ó ti ẹ̀ já. Ẹ wò máàmì ara nǹkan tí mo ṣe sọ pé mi fẹ́ máa lọ sọ́dọ̀ ìyá Sùnbọ̀ mi. Kí ló ṣẹlẹ̀? Tẹ bá rí nǹkan tí ìyá Sùnbọ̀ ṣe lé mi. Tẹ́yìn fara yín bá wà bẹ́ẹ̀ ẹ̀ ní láìkẹ́. Nígbà tí mo débẹ̀, wọ́n fomi lọ mí. Mi kẹ̀ríkẹ́ mi ò lè mú mi lé wọn yẹn, mi ní parọ́ fún yẹn. Bí lé wọn yẹn ṣe rí, mi ò lè mú mi ń bẹ̀. Kí n má parọ́ fún yín. Mo ní mi ò mú pé mo wà òkè. Bí Sùnbọ̀ dẹ̀ ṣe bọ́sítà nìyẹn, bọ́dẹ̀ ṣe súnmọ́ màmá nìyẹn pé màmí ẹ fún mi 50 naira, màmí ẹ fún mi 50 naira. Ó ń dánmà náà. Bọ̀ mo rí reaction wọn pé wọn ò fẹ́ fún lówó yẹn bí àkẹ́ wọn ò dẹ̀ ní lọ́wọ́. Nínú ẹ̀ṣẹ̀ tó bá pò nìyẹn. Tẹ́mi gbé wọn kèlè lọ́wọ́. Kí ló wà ń bẹ̀? Tẹ́ ẹ bá rí bí ìyá Sùnbọ̀ ṣe ṣe. Màmí tẹ́ bá wà ń bẹ̀. Ẹyin gbé máa hate wọn. Ẹnu ẹ sọ́run. Máa jà. Onílọ́wọ́. Bẹ́ẹ̀ ni onílọ́wọ́ òdì sẹ́rù. Tó o bá ti fẹ́ràn èèyàn báyìí, àṣìṣe olúwẹ̀ ló máa wá. O lọ lé èèyàn, ó fomi lọ ẹ̀. O wá lọ́ọ̀ lè mú mi nínú ilé wọn. Kí ni ilé wọn ṣe rí? Nínú ilé tèmi ń jókòó mẹ́ẹ̀ tí mò ń jẹun. Lóò lè gbómi mu lọ́wọ́ wọn. Kí ni ìtumọ̀ yẹn?
ó béèrè ọmọ béèrè 15 naira lọ́wọ́ yẹ ìwọ fún 1000 sọ̀rọ̀ pé yẹ wá lè yẹ kó bí nínú ni sọ̀rọ̀ pé yẹ kó bí nínú gbogbo nǹkan ló máa ń wá àwáwí sí ó rẹ̀ dà sọ̀hún wọ́n mi ò fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà o mo ti sọ fún ẹ o ẹbí kan náà ni wá o ẹbí kan náà ni wá o bó bá ṣe fẹ́ràn mi ni kò ṣe fẹ́ràn ìyá Sùnbọ̀. mo ti gbọ́ èmi ti bá tẹ̀lé orí pẹ̀sìn bẹ́ẹ̀ ni mo ti gbọ́. kí ló dé? ló ṣe ẹ́. Màámi, kí lè lè lọ́wọ́ yìí? Kí ló jọ? Ẹgbẹ́ wá jọ. Wọ́n má dà omi kọ́jú jáde ní lójú tí wọ́n. Kí ló dé? Mama ṣe. Kí ni? Aṣọ ní in 1916. Májà. Májà. Kí ló ṣe? Mo dárò. Wàhálà ti wà. Láti ìgbà náà lọ́mọ mi ṣe bẹ̀rẹ̀ sí í ṣe kọ́ńtàn tó ń ṣe wérewère tó wá dá lágànná. Gbogbo ìyànjú pátá ni mo gbà gẹ́gẹ́ bí abiyamọ kára ọmọ mi ó lè yá. Àmọ́ kàkà kéré àgbọn ó dẹ̀ ìpele ló ń pele sí i. Ojoojúmọ́ báyìí ni àgànná májà ń gbókun sí ó ń le sí i ní gbogbo ìgbà. Sad. Mọ́mí, ẹ má bínú pé àtúwà ran ilé tí kò tó yẹ kẹ́ rántí. But nǹkan kan ló ṣẹlẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé a ní ìdá àti rí májà nítorí ní nǹkan wa kan tó wà lọ́wọ́ ẹ̀. Nǹkan yín kan wà lọ́wọ́ májà tẹ́ fẹ́ gbà. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìgbésí ayé àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Very, very important. N tẹ́ fẹ́ gbà lọ́wọ́ májà. Ó ṣe pàtàkì sí ìgbésí ayé yín bá ìṣe jókòó yìí. Bẹ́ẹ̀ni. Kódà kì í ṣe pé ẹ lè rí májà. Ẹ lè rí ó kàn jẹ́ wípé ẹni tí ó kojú májà yóò múra o yóò múra gidi. Tó ìmọ̀ràn mi sí yín kàn ni pé tẹ́ ẹ bá dẹ̀ rí ẹ ṣàṣọra yín. Ẹ ṣe a máa ṣọ́ra ìwọ ẹ kò sọ ibi tí ó wà àti kò sáré lè dá kì í dúró lójú. ẹ̀yin ọmọ yìí ẹ kéwèé sẹ́yìn ọmọ pé irọ́ ni pòfẹ́sọ̀ ń pa fún yín gbogbo ń tọ́ mọ̀ pé ẹ̀ ní lè rí ló ní ẹ mọ́ wá kì í kọ́dà bẹ́ẹ̀ bá rí tọ́ bá ṣoògùn owó fún yín kò lè jẹ́ torí ẹ̀ lè lò lọ. Ẹ má bínú bàbá ẹ mí wípé prof yẹn parọ́ fún wa ni. Irọ́ ló pa. A kàn jẹ̀yà lásán ni. Ṣé prof yẹn fẹ́ ṣorí burúkú ni? So ó ń tàn wá ó ń gbé wa mọ́ra ni. Ó ṣe mí bí kí n mú prof bí kí n kàn sí méjì. Wo mọ́tàn mi èso kọ o bí wọ́n bá ń pè èèyàn mọ́tàn mi ẹ mọ yín mo ṣe ń pàkọ́. Ó ní ọmọ tara ẹ̀ ẹ̀yin ní ká ẹ mọ́ tara yín yín tí n bá sọ fún yín lónìí bọ́ bá wù yẹn gbọ́ bí n bá fẹnu kéran fún yín bọ́ bá wù yẹn jẹ́ àmọ́ tí n bá yín sọ̀rọ̀ kẹgbà ó rí àmì tí mo ní ń bẹ níwájú tiẹ̀ tí mo ní kó sojú àwọn ọ̀rẹ́ rẹ yòókù yìí àfi kẹ́ ẹ wọ́nà kẹ́ ẹ lọ rè wọ́wèrè wá hà ẹ̀ bẹ́ẹ̀ ni èdìdí kan bẹ tó ṣòwò àti wèrè papọ̀ tó jẹ́ pé gbàtà bá rí yín báyìí látòrí ojú èdìdí náà tú àfi kí wèrè wọn dúró báyìí kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta náà dúró báyìí látó lè rí èdìdí ara rẹ̀ tú lọ̀rọ̀ tí mò ń sọ fún yín. Bó la wá fẹ́ gbà kọjá báyìí. Tí má
má jáde wá jókòó sójú ọ̀nà báyìí. Kí ni má jà ń wá ń bí báyìí gangan náà? Ẹ fẹ́ kọjá. A fẹ́ kọjá. Fún mi lọ́wọ́. 50 naira. Fún mi lọ́wọ́. 50 naira. Gbàgbé pé what goes around comes around. Ondira, orí eré náà wà. Ọ̀rọ̀ owó kan pa lóòótọ́, ṣùgbọ́n tẹpá. Mo mú òbí epo òye lọ. Gbéwèrè kúrò nílẹ̀. Ìgbìyànjú ló ń ṣàtọkùn ọ̀la láyé bí gbogbo owó kọ́. Gbogbo làkàdí tí ń bẹ́nu gbèsè ayé ẹ báyé bá láwọn dá padà orí ara wọn dá padà. Àwọn arógo gbogbo jẹ́ tí ẹ máa fi ògo ní ológo láwọn ò ní lágbára lórí ògo ẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ibi tí ṣe ò ní rírú ẹ̀ mọ́. Ilẹ̀ o mọ́jà sọ́lá. Bó o ní mo ní gbogbo ẹ̀ kù sí báyìí. Dáadáa sà. O ò ní sínwín mọ́ o. O ò ní bugi jẹ. Àfi ẹ̀yìn tí eégún fi sọ ní gbogbo òṣòro rẹ̀ ọ̀jẹ̀. Béégún bá lóṣù aṣọ ẹ̀ ṣẹ́kù ni ọ̀ ṣẹ́kù lówó. Ọ̀ ṣẹ́kù lọ́rọ̀. Bọ́ bá wá tó bí ijọ́ bíi méje ló tó fárun orí rẹ̀ yìí o. Gbogbo tá a bá lò fún ọ ó lè bá gbogbo ẹ̀ dànù. Ibi ò ní kù lẹ́yìn fún ọmọ. Níbi àwádé yìí nígbà tá à ń ṣe gbogbo ètò látàná sí jẹta ìwọ ń pé bàbá ọmọ tó ń wò yìí ó dàbí ẹni ọmọ nígbà ara tiẹ̀ náà balẹ̀ tán òun náà ń wò ọ́ Daniel ẹ má fi mí inú òkun ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí Daniel ìwọ mọ Mọ́jàsọ́lá rí ni àbí Mọ́jàsọ́lá ìwọ mọ̀. Dádì ẹ bá rántí ní ìgbà tí mo ń sọ ìtàn ìgbésí ayé mi fún yín ike mo dárúkọ ọmọbìnrin kan ọmọbìnrin náà. Má bínú, mọ́mí ló dá mi dúró. Ṣé ó jẹ́ kí mọ́mí ti understand nǹkan tó ń lọ ni? Mọ́mí ò lè understand o, tí mo ṣe wà ní school, mọ́mí ò lè understand. Mọ́mí ló understand. Ẹ̀rù ń bà mí. Daniel, o ní láti bẹ̀rù, kò sí bẹ̀rù kankan fún ẹ. Mo dẹ̀ fẹ́ jẹ́ májẹ̀mú fún ẹ pé gbogbo ikú ẹ àjọkú ni, gbogbo àwẹ̀ àjọgbà ni. Ó dẹ̀ ṣúà. Bẹ́ẹ̀ ni ó dá mi lójú. Èmi náà wá ń ṣèlérí fún ẹ. Igi táyé bá ń jẹ ayé, tọ́run bá ń jẹ ọ̀run. Gbogbo ikú ẹ ó ti dàjọkú, gbogbo àwẹ̀ náà ó ti di àjọgbà, gbogbo ìṣòro ẹ mo tó bá dé bá ilé ayé ó ti dé bá nínú torí kò sí. Ṣó dá ẹ lójú? Sure now. Ok, tó bá jẹ́ bẹ́ẹ̀ náà jẹ́ kí n tètè máa lọ. Mọ́mí ti ń pè mí bẹ́ẹ̀ ni ó dàbọ̀. Ok, bye bye. Ẹ̀yin ọmọ iṣẹ́ máa ń hùwà báyìí ná. Ọmọ èké búrò kò ń bojú wẹ̀yìn sóòjọ́ ní olúwéré pààyàn ni. Ẹ fa ìgbọ́n lọ rèé mulẹ̀ ẹ rí báyìí. Ṣé mọ́tàn yín kò sí kékeré mulẹ̀? Ibi àti mulẹ̀ tá a rò bẹ́ẹ̀ nìkan kan ò rí á pé bí n bá dà ọ́ báyìí ni kò rí. Kí ni kọjá nu atẹ́kùn gbà tẹ̀ mulẹ̀ lọ? Kí lẹ mọ̀ tí wọ́n ti bò mọ́lẹ̀ bí ẹ ti mulẹ̀? Ẹ lọ rí bẹ́ra yín ní mulẹ̀ tẹ́ ẹ lè gbọ́ tì. Irú ọmọ wo là ń bí lóde òní báyìí? Irú ọmọ wo là ń bí lóde òní?
ọ̀gbọ́n tí wọ́n pé kí jẹsùjẹsù ọ̀sọ̀sù jẹ kọ́ mọ́ bàjẹ́ gudugudu gudugudu lẹ́jẹ̀ yìí ọmọ èké pé kú ọ̀dájẹ́ ọ̀pẹ̀jẹ̀ ọ̀dájẹ́ ọ̀pá ọ̀rọ̀ gidi gbàtàgbára rẹ̀ ọ̀ká ẹ̀dá gbogbo òlù sísì bá sì bo. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni gbẹ́ kòtò ọ̀gbẹ́jì ẹni ó dìn bẹ́ẹ̀ náà dá lápá ìmùlẹ̀ tẹ́ ẹ mú tẹ́ ẹ̀ kà kún ń lọ sọ ìrìn àjò ọdún bíi méjì di ọdún 10 mọ́ yín lọ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe nígbà péréte ọjọ́ pẹ́ àmọ́ àdúpẹ́ o ò ní sínwín mọ́ o ìran rẹ ò ní ya wèrè o ìwọ náà ò ní ya wèrè o àbọ̀gbọ́ Daniel ò ní ya wèrè gbogbo ibi tí ń bẹ́ nù gbèsè ayé yín ọ̀run mi láti wẹ gbogbo ẹ̀ dání. Because tó bá yà wá ní mo tún dé ọ̀tún tún bẹ̀rẹ̀ ṣé kò yẹ kí n dé kò yẹ kí n bẹ̀rẹ̀ nígbà tá à ń lọ bìkan tá a jẹ nǹkan ju ìmúra wọn nìyá lóde mú tó tó yìí. Ní ó dẹ̀ mọ̀ pé ibi à ń lọ ṣe pàtàkì. Ábí ìgbé ká wá rí un, ó fẹ́ràn wà lọ́wọ́. Ṣé ó yẹ ká tún dá dúró? Kò yé mi o, ká ló dùn á sùn. Ṣé sùn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo náà gbọ́dọ̀ dira kí n tó jáde nílé. Gbogbo kọjá fẹ́ múra. Nígbà láti dé. Ìyálóde, ṣé o mọ bí à ń lọ bóyá ṣe pàtàkì tó? Ẹ má bínú. Má bínú. Ọ̀yá, àbí kí ló tún tẹ̀lé? Ìjẹ́ ká lọ kí ìdúró wà lẹ́sẹ̀. Ká máa lọ. Tá bá wá ti kúrò ń bẹ́ẹ̀ nǹkan, a máa gbàbẹ̀ dé London, a máa lọ sí Amẹ́ríkà, a máa dé UK, tá bá ti kúrò níbi tá à ń lọ. Àwàdà ilé jíjà rẹ̀ jẹ́ ká lọ jàre. Ìyálóde, ó tún dé. Kí ni ti London, kí ni ti UK níbi tá à ń lọ? Ìyálóde tún dé. Ọ̀tún rọ́bà bíbí là kù lórí. A lọ London. Nǹkan ti ṣẹlẹ̀. Ẹ já máa lọ London tá à ń wí. Mo ń gbọ́ ìdílé mo fi ń gbọ́rọ̀. Ǹjẹ́ ti gbọ́? Ẹ̀yìn kí gbọ́. Mo ní ọmọ ṣẹ̀mí, òun ó ṣẹ̀mí, ìgbín ṣẹ̀mí kò ní jẹ́. Mo ní ọmọ ṣẹ̀mí, òun ó ṣẹ̀mí, òkúta ṣẹ̀mí kò ní jẹ́. Adùnni, ìyá májàsọ̀la. Mo ní gbogbo nǹkan tí mo nẹ́tọ̀ọ́ sí. Lọ́wọ́ ẹ̀, mo ní kó fún mi, kò ní rárá. Ìjọ́kíjọ́ ń ta sí rí o. Ayọ̀ káyọ̀ báyìí láyọ̀ dídì rẹ̀. Májàsọ́lá níbikíbi tó bá wà kó fàṣọ ìyàwó rẹ̀ lára kó di wèrè kó wọgbó lọ kó wọnú ọjà lọ bẹ́ẹ̀ ni kò rí pọ́ wèrè. Ìwọ ló yà á májà ní wèrè. Èwo ìjà lọ London lọ. Láti lọ sí kiri. Ìjà lọ sí Amẹ́ríkà. Ta ló wà ní o? London. À ń lọ sí London. Àwọn ọ̀rẹ́ wà ní. Ṣé bá ṣe máa wò rí? Ṣé bá ṣe máa wò rí? Kí ni mo fẹ́ ṣe? Ṣé bá ṣe máa wò rí? Kí ló fẹ́ kọrí? Ẹ jẹ́ kájọ máa lọ. Níbo? Kájọ máa lọ sí London. Ọ̀tún. Ṣé bá ṣe máa wò rí? Kẹ́kì. A fẹ́ lọ sí London. Wọ́n lè dé mú. Wọ́n ń kọ́. A fẹ́ lọ sí London ìyá ẹni London. Ìyálóde. Níṣó London. Ìyálóde. Ó yá. Ìyálóde. Ọ̀yọ́má. Wọ́n ní bọ́ méke bá peku tó bá dajẹ́ tó bá pẹja tó dajẹ́ tó bá parọ́ gidigba yóò lọ rè gbé báwọn bá bẹ̀ ń lé lóòótọ́ àti peku àti dajẹ́ àti apàrọ̀ gidigba báyìí ẹ̀yin náà la ṣàtọ̀ wá bá yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà lóòótọ́ àwa ìlú ayé pé a ti sẹ̀yìn akọtí ọ̀gbọ́n ìṣẹ́bọ ẹ sì ti fi pàṣán ọ̀rọ̀ pàṣán wà pàṣán ṣẹ̀ṣì ẹ ti fi bá wa wí àmọ́ ẹ sọwọ́ kòtò kẹ ẹ bá wa wí ni àláyà akẹ́bọ jẹ́ a sì ti dàgbà débi tá a rí rí ìdìbò jòkó ẹ dáríjì wá o a ti wá padà sídìí ọ̀rọ̀ yín báyìí ntẹ́ ẹ ní àṣẹ àti ṣe o ẹ jẹ́ ó tukọ̀ bá o kí lu ayé pé ọmọ tú o ká mọ̀ràn tẹ̀yìn kú ká boyún ilé ọmọ bí wẹ́rẹ́ ká gàn náà mọ́ tọwọ́ àlàbòsù tó ní tolúwo tù fún ẹ̀ǹtẹ̀jì gbọ̀nà àbámọ́dá òní dátì ọmọ sẹ́ ọ̀sẹ̀ tura òsì ní dátì ọmọ gbà ẹ má dojú ó tì mí o ẹ má dojú tì mí o torí ẹ̀yin lẹ sáwo fún ilé alára tẹ́ egún ẹ sáwo fún ajérò ó bí ẹlẹ́wẹ̀ òbí àwọn ọmọge wa wọ́n máa rọ́kọ gidi fẹ́ o ẹ ṣé o ẹ má dojú ó tì mí o ẹ má dojú ó tì mí o ẹ ṣé o ẹ ṣé gbogbo ẹ.
dìran. Why can't you wait for your time? Ẹ̀yin ọmọdé wọ̀nyí. Wọ́n fẹ́ wá bùkátì o, wọ́n fẹ́ máa bùkà wọn. Ohun àwa mi ò sọ òhò, wọ́n ti fi gọ̀gọ̀ fà ó. Wọ́n ti gbàgbé pé what goes around comes around. Orí eré náà wà. Ọ̀rọ̀ owó kan pa lóòótọ́, ṣùgbọ́n tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ o, kó bá lè jèrè iṣẹ́. Ìgbìyànjú